Ẹ káàbọ̀ padà. Mo mọ̀ wípé Akuda part 2 lẹ fẹ́ wò, ṣùgbọ́n kẹ́ tó lọ wo Akuda part 2 kí n tó sọ bí tẹ́ ti máa rí fún yín. Mo fẹ́ sáré fún yín ní update kan ni o. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ẹ lè máa tọ́jú àgọ́ ara yín kẹ̀dẹ̀ tún máa make owó? Iléeṣẹ́ Multistream International fẹ́ ṣe egbògi ginger herbal. Àwọn náà gbé program yìí kalẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti jẹ àǹfààní. Tẹ́ bá rí fọ́nrán tẹ́ ń wò yìí, ẹ rí wípé ẹ rí àwọn èèyàn nínú họ́ọ̀lù àti oríṣiríṣi mọ́tò. Èyí ṣẹlẹ̀ ní Saturday tó kọjá yìí nílùú Àbújá, níbi tí wọ́n ti fún àwọn èèyàn ní ọkọ̀ bí 100. Wọ́n fún àwọn èèyàn ní 25 million àtowó oríṣiríṣi látàrí wípé wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí. Kí náà fẹ́? Distributorship, alágbàtà náà ń fẹ́ o. Àbí ìwọ tẹ̀ wá lẹ́nìkan tó ní ìpèníjà nípa àìsàn ara, èyíkéyìí nínú àìsàn káìsàn tí ìbá lè jẹ́, bóyá òun lẹni náà ní, tẹ́ ti wá náwó tẹ́ ti nára, bóyá àìsàn tẹ́ ti ẹ̀mọ̀ sárùmọ́lẹ́gùn ni, àbí tọ̀ ṣúgà tó jẹ́ diabetes, ojú tó ń dùn tó ń wo ni, ojú tó ń dùn ni tó ń ṣe bàìbàì, ọgbẹ́ inú tá a mọ̀ sí ọ̀sà ni, tàbí ọ̀rá ara ló ń bẹ́ni náà jà, high cholesterol, jẹ̀díjẹ̀dí ìdí tó ti yọ, ọkùnrin ni wọ́n ní tó tẹ̀ lè takú, ó ti ṣe ẹ̀kan báyìí ó ti sùn lọ, nǹkan ọmọkùnrin ẹgbẹ́ ò ti ẹ̀ gbéra, àbẹ́rẹ́ nǹkan oṣù tó ń ṣe ségesège ni, àbá ẹ̀rọ ọmọ bí ni tiyín ni, ẹ ti gbìyànjú ṣùgbọ́n kọ̀ náà ni. Ẹ gbìyànjú ginger herbal kẹ́yìn níláwo. Tó bá lò ó tó bá ríṣẹ́, subscribe kúrò lórí ìkànnì yìí. Mo gbà wípé iṣẹ́ Ọlọ́run ni, àfi tó bá mú tọwọ́ Ọlọ́run kúrò bó tó bá jẹ́ pàtàkì ni. Ìwọ wá rí constipation ni, o rí gbọ̀nsẹ̀ sí, egbò àdá ìjìnà ni tiẹ̀ ni, àti oríṣiríṣi àìsàn èyí tí ó ti wà tí mi tí ò tún lè dárúkọ, èyí tó wù kó ká máa bá fúnra, tàbí bóyá alẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ tó ń bá àwọn àìsàn yìí fúnra. Má ṣe kí ni, má bèsù bẹ̀gbà, chat mi, o lè DM, message, send message, jẹ́ kí n tọ́ ẹ sọ́nà lọ́nà tó lè gbà láti tọ́jú ara ẹ. Bó bá ṣe ń tọ́jú ara ẹ, wàá tún máa make owó. Tàbí wọ́n ti ẹ̀fẹ́ já lágbàtà fún product yìí ni, ó ń yá o, wàràwàrà ni, torí testimony pọ̀. Oògùn táwọn èèyàn bá ń lò tán ríṣẹ́ òun ló máa ń yá. Ẹ dẹ̀ mọ̀ pé láyé tá a wà, ayé ò raṣọ o, ayé ò ra bàtà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló rìn lójú pópó tó jẹ́ pé òkú ayé ni wọ́n, látòrí títí dé àtẹ́lẹsẹ̀. Àìsàn ni. Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ láti máa wo fọ́nrán yìí ní wákàtí ọ̀wọ̀ yìí. Kí ló dé tó ràn wọ́n lọ́wọ́ nípasẹ̀ dídarapọ̀ mọ́ iléeṣẹ́ yìí? Kó gbé wọn débẹ̀, kó já wọn sí bó ṣe ń lọ, kán lè bọ́ nínú wàhálà àti ìdààmú tán wà. Lẹ́ẹ̀kan sí, iléeṣẹ́ Multistream tó ṣe ginger herbal extra, àwọn ló ní kí n sọ fún ẹ wípé wá darapọ̀ wá mọ́ wa, wá dòwò pọ̀, ká lè jọ ṣe kíni, ká jọ kọ́mọ lùbọ́pọ̀. Tọ́jú àwọn tó wà láyìíká ẹ̀, tọ́jú àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́, kẹjọ ríra ìbára ṣe. Màmá retí kọ́mẹ̀ntì ẹ̀ ní DM. Fún àwọn 10 àkọ́kọ́ tí ó bá kọ́kọ́ DM náà dẹ̀ rẹ́gísítà, ẹbọ pàtàkì ó wà nílẹ̀ fún wọn. Ẹ ṣé púpọ̀.